Mo kí ẹni tó bá wò mí, mo kí ẹni tó bá padà wò mí. Mo kí wọn bá ṣe ń kíra ní kí ọ láì kí ìgẹ̀ ìkẹ́ ẹ̀yẹ kí tó lè gbòjì ló lẹ́ni ká ọ̀rọ̀ àjèrè mo ṣe ẹ̀làbọ̀rọ̀ ẹ̀làbọ̀ yẹ ẹ̀làbọ̀ ṣiṣẹ́ fún gbogbo wa pátápátá. Mẹ́sẹ̀jì mi ó lọ sọ́dọ̀ Aare Almaroof lórí àwọn fídíò tẹ́ gbé jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lórí Aláàfin of Ọ̀yọ́ àti bàbá onírìṣà. Aare Almaroof, tẹ́ bá rántí dáadáa ẹ rí pé ìgbà tẹ́ bẹ̀rẹ̀ show yìí, tẹ́ bẹ̀rẹ̀ program yìí gbà yẹn, fídíò tí mo ṣe fún yín ó sì wà lórí page mi. Mo sọ fún yín pé nǹkan tẹ́ fẹ́ dá sílẹ̀ tó bá dá ọwọ́ yín ò ní ká. I tried to caution you then, but you didn't listen. So ìgbà tẹ́ ẹ dẹ̀ listen, I remember I told you pé ẹ fẹ́ fi Aláàfin ṣe fracas. So pé Aláàfin tó ẹ̀ṣẹ̀ fẹ́ jọba, but ẹ fẹ́ fi Aláàfin ẹ fẹ́ sọ di fracas. So at the end of the day, kí ló padà ṣẹlẹ̀ nísìnyí? Mi ò delete fídíò tí mo ṣe, ó sì wà lórí page mi. Ẹ mọ̀ gbà tẹ́ ṣe fídíò, ẹ mọ̀ gbà tí mo fún yín lésì. I gave you 2 reply. Then torí mo rí fídíò tẹ́ ṣe ní ààrẹ kìíní tẹ́ ń sọ pé Ọọ̀ni ń sanwó fáwọn blogger wípé Benilin wà níwájú bàbá wa Ọọ̀ni. Benilin wà ń kọrin pé bí ọba tí ó lè jọ́sìn àbí kó gbéra lè lọ Saudi àbí àwọn orin yẹn Benilin ti kọ ṣe orin yẹn ti pẹ́ kí Benilin tẹ̀ tó kọ́ ọmọ bàbá. Then number 2, àtijọ́ tí Olúwo tó ti ń disrespect tradition, tó Olúwo máa gbé àwọn bàbá ńlá wa ṣépè. Ṣàngó yín yẹn, Olúwo fídíò tó Olúwo fi ṣépè fún Ṣàngó yẹn, mo ní bọ̀ ibi tó wà jìnnà. Tó Olúwo ní kò ní dá fún Ṣàngó, kò ní dá fóògùn, kò ní dá fún Bàtálá, tí Olúwo ṣépè fún wọn. Kódà ó rẹ̀ pé mo fi fídíò yẹn gan mo reply Olúwo ń gbà yẹn. Ǹjẹ́ yín condemn, ǹjẹ́ yín sọ fún Olúwo pé nǹkan tó Olúwo ṣe ò dáa? Ìgbà tí àwọn àfáà níwájú Olúwo báyìí, àwọn àfáà wọ́n á máa bú àwọn bàbá ńlá wa, wọ́n á máa sọ̀rọ̀ sáwọn bàbá ńlá wa níwájú Olúwo. Ǹjẹ́ Olúwo, ǹjẹ́ caution Olúwo? Nígbà tó Olúwo gbéra tó lọ sí Mẹ́kà tó lọ ń fàbùkù kan orírun ẹ̀, ǹjẹ́ caution Olúwo pé bàbá nǹkan tẹ́ ń ṣe yìí ò dáa? Ọ̀rọ̀ Olúwo àti Ọọ̀ni kò kàn yín, it's none of your business. Kò sí ètò kàn yín because Olúwo àti Ọọ̀ni bàbá ìdílé kan ní ìyá Olúwo àti bàbá ńlá Ọọ̀ni ti jíjọ wá. Bẹ́ẹ̀ ni, inú ilé kan, ìdílé tó ń jọba nífẹ̀ẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, òun náà ni ìyá ńlá Olúwo ti wá, òun náà l'Ọọ̀ni ti wá. Ṣé wọn fẹ́ sọ pé ẹ̀ bá ìdílé yẹn tán? Ẹ̀yin lẹ ṣe show, ẹni ẹ̀ tán mọ́fẹ̀, ẹni ẹ̀ bá ìdílé wọn tó, you are not related to Ọọ̀ni. So ẹ rí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Olúwo àti Ọọ̀ni, ọ̀rọ̀ ọmọ ìyá ni, they are cousins. Cousin ni wọ́n. It's just a long time cousin, distant cousins ni wọ́n. Ẹ̀yin sọ pé ẹ̀ bá lè fẹ̀ tán, ilé bàbá Olúwo wà nífẹ̀ẹ́. Seat tí Olúwo ṣe fún ìyá ẹ̀ ní ilé bàbá ẹ̀, nílé ọba lọ́ba Ìlọràn, ó wà ń bẹ̀. Di pé anytime tó bá wá kó tó di pé nǹkan míì jẹun lórí ẹ̀, tó bá ti wá sílé Ifẹ̀, seat yẹn ló máa fi jókòó, ó wà ń bẹ̀. So kí ni mo try láti sọ ni pé Olúwo àti bàbá onírìṣà, they are cousins. Cousin ni wọ́n. Bàbá tó bá yá ọ̀rọ̀ Ifẹ̀ náà ni. Báwo Olúwo kó máa sọ pé òun ò bá fẹ́ tán mọ́, ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ kó lọ yọ kúrò, kó yọ blood yẹn kúrò, then kò lè erase history ẹ̀. Ìyẹn lọ bẹ́ẹ̀. So nígbà tẹ́ sọ pé ó ń gbà tó dídí Olúwo náà wá sórí social media tó ń pa irọ́ ojúkorojú pé Ọọ̀ni ló fẹ́ yàwó fóun, tọ́ọ̀ni ò dẹ̀ fẹ́ yàwó fún, tó jẹ́ pé ọba Elégùṣì ló toast ẹ̀ dẹ́ ìyẹn fún, tó dẹ̀ wá sórí social media tó pa oríṣiríṣi irọ́ mọ́ Ọọ̀ni. Mo mọ̀ pé ẹ̀yin náà láìkẹ́ bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ẹ sọ pé ẹ fẹ́ kó gun mí, pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ sí ń bú bàbá Ọọ̀ni. Èébú ò kì í so. Ṣé gbogbo eléyìí tẹ́ ti bú wọn tẹ́lẹ̀, èwo lẹ fẹ́ sọ tó fẹ́ tó eléyìí tẹ́ ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀?
ẹ ti pè Ọọ̀ni lẹ́rú, ẹ ti pè lábọ̀ rẹ̀, ẹ ti pè ní kò sí nǹkan tẹ́ ẹ pè náà, ẹ ti pè bàbá yẹn lóríṣiríṣi nǹkan. So ṣé ó so ni? Kò stop, kò ìbínú ò so, èébú kì í so, èébú kò so, kò so. It's just like bàbá wa aṣáájú tí Ahmed Tinubu ń sìn, oríṣiríṣi orúkọ náà ti pè bàbá yẹn. Ṣé èébú so? Èébú ò kì í so. Àwọn tó bá ti wà lókè wọ́n máa ń ní shock absorber. Ìgbà tí bàbá sì young tó ṣẹ̀ṣẹ̀ jọba, ìgbà yẹn náà máa bú, téèbú wọn máa dùn. Bọ̀ ní èjì tó wà yìí kò rí ti gbogbo, kò rí ti yín wúrò mọ́. He's thinking ahead. What is the progress of ọmọ káàárọ̀ àjíire? Báwo ni ìran káàárọ̀ àjíire ṣe fẹ́ tẹ̀síwájú? Yes, gbogbo, yeah, that is his vision. How to empower the youth, how to create job. Nǹkan tí bàbá ń bá káàkiri nìyẹn. So bàbá ò rí ti yín rò. Ìbáwù yín kẹ́ lọ kó gbogbo conspiracy yín jọ kẹ́ lábọ̀ rẹ̀ ní. Tẹ́ bá pe ọba aládé lábọ̀ rẹ̀ kò reduce ọba, kò yọ kúrò. It's just like Olúwo ń sìn. Táwọn kan bá comment sí page wọn sọ pé Olúwo èsọba, mo ní ọba lolúwo. Olúwo lè máa hùwà tí ò tẹ́ wa lọ́rùn, bọ̀ ọba ni. Because tó bá ti pe àwùjọ àwọn ọba, àwọn mílíọ̀nìà kan wà tí wọn ò lè ní access síbẹ̀, tólúwo dẹ̀ máa wà ń bẹ̀. Bẹ́ẹ̀ ni ipò tólúwo wà, gómìnà mi Adéwájú ẹ̀ á dọ̀bálẹ̀ fún torí pé ó jókòó sórí àpèrè àwọn baba ńlá wa. Yes, but tẹ́lẹ̀ máa sọ pé kì í ṣe ọba ni, ọba ni. So the same thing náà pẹ̀lú ẹ̀yin ará Ọ̀yọ́, pẹ̀lú illusion yín pé abọ́ rẹ̀ lọ ni, abọ́ rẹ̀ ni Ọọ̀ni. Ẹ tẹ̀ tún sọ pé ìmúra tí bàbá Ọọ̀ni mú yẹn, bọ́ba mélòó ló múra bẹ́ẹ̀? Ìbéèrè tó fẹ́ béèrè lọ́wọ́ yín Aare Almaroof ni pé ṣé àwọn baba ńlá tí yín wọ abetí ajá wọ́n múra bí eléyìí? Àbọ́dún wo ni sewing machine dé? Ìbéèrè tó fẹ́ béèrè lọ́wọ́ yín nìyẹn. Ṣé àwọn bàbá tí yín, Ọ̀rànmíyàn Ilé-Ifẹ̀, Odùduwà, Ògún, Ṣàngó, ṣé wọ́n múra? Ṣé bí àwọn ṣe ń múra ń sìn náà ṣe ń múra láyé ìgbà yẹn? The question I'm asking you. Yes, aṣọ híhun ti wà láyé àtijọ́. Dọ̀la ẹ̀rí pé àwọn ọba Ghana máa ń pa kájà ni. Torí bọ́n ṣe ń múra láyé àtijọ́ nìyẹn. Bọ́n ṣe ń múra láyé àtijọ́. Tẹ bá dé àwọn Togo, nǹkan kan bẹ́ẹ̀, àwọn ọba tilẹ̀ kóòtù òjire, àwọn ni wọ́n change the way of dressing wọn. Tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ agbádá àti bùbá. And maybe that's what they feel. Culture máa ń evolve ni. It's just like suit. Àwọn baba ńlá àwọn British ò wọ suit rí. But lẹ́ni àwọn English ń wọ suit. But àwọn baba ńlá wọn ò wọ suit rí náà. Ọdún wo náà invent suit? King James ò wọ suit. Gbogbo wọn ò wọ suit. A rí painting àwọn baba wọn bí ó tẹ̀ sí picture. Painting wọn wà. Báwa náà ṣe ní artifact àwọn baba ńlá wa. Baba ńlá wa mélòó lẹ́rí tó wọ agbádá àbí tó gbé abetí ajá? Artifact kan péré tí mo ti rí fìlà tó jẹ abetí ajá gan-an ni artifact Èṣù Ọláìlú. Kò jẹ́ ń ṣaṣọ tí wọ́n dẹ̀ wọ̀ sọ́nà Èṣù yẹn. Ó dàbí kẹ̀ǹbẹ̀ àti kì í ṣe bí agbádá tó ń ṣe ń sìn yẹn bí style yẹn ṣe rí. Nǹkan máa ń improve ni. So bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ bẹ̀rẹ̀ fún bàbá onírìṣà yẹn, ẹ bẹ̀rẹ̀ kò sí bàbá onírìṣà ò mọ̀ bóyá ẹ bú òun, kò mọ̀ bóyá ẹ bú òun. Àwa tá a jáde tá ń defend the throne, bàbá onírìṣà ò mọ̀ bóyá ẹ bú òun. I know what I'm saying. Kò tiẹ̀ mọ̀ bóyá ẹ bú òun because kí ni ó ti wà lára nǹkan tí wọ́n ti sọ fún nípẹ̀bí wípé ó máa ní àtakò tó pọ̀, ó máa ní oríṣiríṣi. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí bàbá wa ní ilẹ̀ kóòtù òjire kò gbọdọ̀ bínú sí wa. And that's why tí bàbá onírìṣà ò ṣe tí ò kì í fi sọ̀rọ̀, kò sí nǹkan tẹ́ lè ṣe sí, kò ní bínú sí yín torí ìkìlọ̀ tán ti fún nípẹ̀bí ni. Ṣùgbọ́n ẹni tó bá kọjá ààyè ẹ̀, wọ́n tó mọ ọkùnrin bá fojú lóru òru á gbé. Mo pity gbogbo àwọn ọmọ tẹ́ kójọ yẹn tẹ́ sponsor, àwọn ọmọ yín tẹ́ ní kọ́ máa tí wọ́n ń bú bàbá lójoojúmọ́. Wọ́n lọ́mọdé búrókò ni, òjọ́ kó lolúwéré ń pa ni. Nítorí pé wórì tó ń ṣe fọ́ tó máa ń ṣe fọ́ nítorí bọ́n ṣe ń wórí fọ́ ní lójoojúmọ́. Ẹni tó bá yájú sọ̀ ní rìṣà, ìgbà irúnmọlẹ̀ ló máa bàjà. So Ọọ̀ni ò ní láti bú yín, kò nídìí ẹ̀. Ẹ mọ àyè Ọọ̀ni tó yẹ pé ẹ mọ position Ọọ̀ni ẹ̀ ní máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí ẹ̀yin Ọ̀yọ́. You don't know anything and you claim you know things. Yes, ẹ mọ position bàbá onírìṣà ni. Ẹ mọ nǹkan kan.
ẹ dẹ̀ máa ń claim pé ẹ mọ nǹkan, ẹ ń gbé nílùú kan, ẹ máa sọ history ìlú míì. The same ẹ̀yin Ọ̀yọ́ ilẹ̀ sọ ìtànkìtàn, because mo rí fídíò yẹn, wọ́n ní Ògúnmọ́lá ló tẹ Ọ̀yọ́ yìí ní 1894. British wọ́n ní ìgbà tí Ọ̀yọ́ ilé tú, tí Ọ̀yọ́ ilé tú, àwọn Ifẹ̀ wọ́n fún Mọdákẹ́kẹ́ ní ilẹ̀ lára ìlú wọn. So ìgbà tí Queen Victoria wá rányàn wá, kò wá rí àwọn tó fún wọn ní kò rí àwọn tó fún wọn nílẹ̀ mọ́, àwọn tó fún nílẹ̀ náà wá rí. Common sense, ó yẹ kẹ́ mọ̀ pé ìtàn yẹn ò make sense. Anybody tó bá kọ ìtàn yẹn sínú ìwé, that person is misleading you. Okay, àwọn Ifẹ̀ tó fún Mọdákẹ́kẹ́ ní ilẹ̀ ń gbà yẹn, ìbéèrè tí mo wá ń béèrè ni pé ibo ni location Ifẹ̀ yẹn wà? Àwọn kan ní Ifẹ̀ yẹn, Ifẹ̀ tí wọ́n ń sọ ń gbà yẹn, wọ́n ló wà ní Kogi State. Báwo làwọn tó wà ní Kogi State ṣe wá fún yàn nílẹ̀ níbí báyìí? Ìyẹn ni question. Mọ́remí Àjàṣorò, ìyàwó bàbá wa Ọ̀rànmíyàn, wọ́n ní ọmọ ẹ̀ Ẹ̀là Olúorogbo ó gbé sí odò Ẹ̀sìnmìrìn. Bó lódò Ẹ̀sìnmìrìn yẹn wà? A máa ń béèrè àwọn questions wọ̀nyẹn lọ́wọ́ yín. Délé Ifẹ̀, but ẹ máa sọ èyí ní lámbà ní orísun àwa ọmọ kóòtù òjìrè. Ṣé mọ̀ pé ẹ wá máa sọ pé wọ́n ń tún tàn kọ? Ṣé mọ̀ pé ẹ̀yin Ọ̀yọ́ gan lẹ̀ ń ṣe disclaimer fúnra yín? Mo máa ń rẹ́rìn gan pé ẹ̀yin Ọ̀yọ́, nǹkan tẹ́ ń fà yìí, ẹ̀ ń ṣe everyday lẹ̀ ń ṣe disclaimer fúnra yín. Ẹ̀ ń ṣe disclaimer, nǹkan tó ìbò ń pè ní disclaimer, ẹ̀ ń ṣe disclaimer fúnra yín. Ó dẹ̀ nǹkan tó dẹ̀ dùn mí ni pé mo mọ àwọn tó jọ ọmọ Ọ̀yọ́ tó jẹ́ pé ọlọ́pọlọ pípé ni wọ́n, tí mo bá rí ilé ìtọ́jú oníṣẹ̀ṣe tàdé ti jọ wà tipẹ́tipẹ́, tó jẹ́ pé ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí gan, in fact, but mi ò ní choice ju pé mo gbọ́dọ̀ dá sọ̀rọ̀ yìí, because tá a bá dá sí, àwọn ọmọ tí wọ́n ti kọwọ́ bọpọ̀ lọ́wọ́, a ní láti reset brain wọn. Bá a ṣe ń reset brain àwọn èèyàn ní religion, a ní láti reset brain àwọn èèyàn. That's why tí mo ṣe ń dá sí. Kí ni mo try láti sọ ni pé ẹ ń ṣe disclaimer fúnra yín everyday. Ẹ ní Ifẹ̀ yìí eléyìí kò kí ń ṣe ìlú titi yín. Àwọn kan sọ pé bí ìdá òun ni bàbá ti yín ti wá, Ọ̀rànyàn ti Ọ̀yọ́ o, kì í ṣe òun l'Ọ̀rànmíyàn ilé Ifẹ̀ yìí. Àwọn Ọ̀yọ́ yín náà ló ń sọ o. Ìlà tí Ọ̀yọ́ ń kọ, Ìgalà, ọ̀dọ̀ àwọn Ìgalà ni wọ́n ti rí ìlà yẹn. So disclaimer wo lójú yẹn lọ? Ẹ ti disclaim ara yín. Meanwhile, Ọlá Ifẹ̀ ni Aláàfin jẹ títí di èní. Ìjọ tí Ọlá Ifẹ̀ bá ti kúrò lára Aláàfin, Aláàfin ti tán. Gbogbo ẹnu báyìí ni mo fi sọ. Gbogbo ẹnu ni mo fi sọ. Ìjọ tí Ọlá Ifẹ̀ tó bá ti kúrò ní ara Aláàfin, that is the end. Gbogbo ọlá tí Aláàfin lò láyé Ọlá Ifẹ̀ ni. Torí pé Ọ̀rànmíyàn tó tẹ Ọ̀yọ́ dó, Ọ̀yọ́ Kàtúngà, ọmọ Ilé Ifẹ̀ ni. Ó dẹ̀ padà sí Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí ọba, ó di òòṣà, ó di alálẹ̀ ilẹ̀ Oòduà. Because ẹni tó bá ti dòrìṣà nífẹ̀ẹ́ ti di alálẹ̀ ilẹ̀ Oòduà. Ẹ ṣe disclaimer débi pé ẹni ọ̀pá Ọ̀rànmíyàn tó wà ń Ifẹ̀, ẹni fake ni. Ìyẹn ẹ̀yin Ọ̀yọ́. Ẹni ọ̀pá Ọ̀rànmíyàn tó wà nílé Ifẹ̀, ẹni fake ni, ẹni kì í ṣọ̀pá ẹ̀ mọ́. Ẹni àwọn British ti gbé ọ̀pá yẹn lọ, ẹjọ́ bọ́pá yẹn ṣe ga tó, British wo ló fẹ́ gbé, mọ́tò wo náà fẹ́ fi gbé? Ẹ wo ọ̀pá Ọ̀rànmíyàn, kẹ́ lọ wo àwọn ère tó wà ní èsì ẹ̀, ẹ rí pé the same thing ni, granite ni, òun náà pè ní ancient technology. Ìgbà tó ń ṣe náà ṣe carbon dating fún àwọn ère èsì ẹ̀ yẹn, wọ́n náà sọ pé ère yẹn, ó dẹ̀ pọ́n náà sọ pé bíi 11th century ni wọ́n ti ṣe àwọn ère yẹn. So almost 1000 years ago. Ẹ wo ìyẹn àwọn ère tó wà ní èsì ẹ̀ yẹn. Ọ̀pá Ọ̀rànmíyàn, ẹni kì í ṣe ọ̀pá Ọ̀rànmíyàn mọ́. Meanwhile, Ọ̀rànmíyàn bí ọmọ sífẹ̀, but nígbà tí wọ́n kọ̀tọ̀, wọ́n yọ history àwọn ọmọ Ọ̀rànmíyàn tó wà ní Ifẹ̀ kúrò ní history. Ẹ ti rí pé that is a mischief, that is a game. Ṣé bàbá yẹn nígbà tó dé Ọ̀yọ́, okó ẹ le. Ìgbà tó dé Ọ̀yọ́ ilé, ó lè bóbìnrin sùn, ṣùgbọ́n ní ìlú ẹ̀ kò lè bóbìnrin sùn. Odindi ọba, gbogbo wa tó fi jọba nífẹ̀ẹ́ yẹn kò dóbò rí. Ẹ má bínú pé mo sọ̀rọ̀, kò
kò bóbìnrin kankan sùn kò ṣe kankan òkú ẹ̀ kú so ẹ ti rí pé ọ̀rọ̀ yẹn ò make sense then kó tó travel kò ní àfẹ́sọ́nà odindi ọmọ ilé ọba láyé àtijọ́ tán bá ń rán ọmọ ọba níṣẹ́ even táwọn jagunjagun bá fẹ́ fìlú lẹ̀ bí Ọ̀rànmíyàn ṣe ń fìlú lẹ̀ wọ́n máa ń ṣe adérọ́pò torí wọ́n máa ń ní option méjì pé ibi táwọn ń lọ àwọn lè kú wọ́n máa fi oyún sínú obìnrin kan tó lọ ẹ lọ wo gbogbo ìtàn ní gbogbo àwọn tó jẹ́ jagunjagun láyé àtijọ́ tí wọ́n bá ń lọ they are going to engage on war because jagunjagun ọ̀nà méjì ló pín sí yídà bóyá ó fẹ́ lọ ó mọ̀ pé tóun bá lọ ó lè kú sọ̀run ó dẹ̀ lè victory in case tóun bá kú ó máa ṣe adérọ́pò òun ni àwọn yẹn ní eré náà ń pè ní eré dùnmí nílé Ifẹ̀ Akínbọ̀báre wọn ní bàbá sọ àkọ́bí ẹ̀ èjì mi my second wọ́n wà ń fẹ̀ lẹ́ni tó ń preserve tradition bàbá yẹn àwọn náà manage ọ̀pá yẹn tó ti ń tọ́jú ọ̀pá yẹn ìdílé bàbá Ọ̀rànmíyàn àwọn ló ń tọ́jú ọ̀pá yẹn their royal lineage nífẹ̀ẹ́ láti yẹ torí àwọn yí àtọ̀rànmíyàn exist mi ò fẹ́ máa gbogbo colonial date I'm not interested the tradition has been passed from one generation to another but their history was removed from history book taka lẹ́ni ẹ̀yin Ọ̀yọ́ ẹ accept kọ́ bá bìí níjọ́ ọmọ Ọ̀rànmíyàn bọ́ inú source wo lẹ́tí ká because from the book tí wọ́n ṣe jáde ẹ̀gbọ́n Ọ̀rànmíyàn náà kọ́ bá bìí nínú ìwé yẹn bọ́ ọba Bìní ló padà jáde tó sọ pé bàbá òun l'Ọ̀rànmíyàn so ọba Bìní too was removed from Ọ̀rànmíyàn lineage as ọmọ ẹ̀ so throughout Ọ̀rànmíyàn's life Ọ̀rànmíyàn had only 2 children according to historical fallacy ẹ lè sọ pé wọ́n tún tọ̀kọ ṣé ìtàn nìyẹn ṣé ìtàn yẹn kò yẹ ká ṣe correction ẹ̀ ní à ń tún tọ̀kọ nígbà tí àwọn kan ti da ìtàn rú láti fi reprogram ọjọ́ iwájú àwọn ìran kan so káwọn ìran kan kọ́ dẹ̀ jókòó lórí ìtàn yẹn kí ìtàn yẹn náà kó dẹ̀ máa lọ bẹ́ẹ̀ kò lè lọ bẹ́ẹ̀ nǹkan tó máa ń pè ní cultural revolution nìyẹn there is always a cultural revolution so kí ni mo try láti sọ ni pé ṣe rí gbogbo kátikàti tí ẹ̀yin Ọ̀yọ́ tẹ́ ń ṣe lórí social media mi ò kó yín láyà jẹ o fact and figure mo sọ fún yín ẹni wọ́n tún tọ̀kọ ẹ̀yin Ọ̀yọ́ lẹ́ ń tuntun ara yín kọ you are rewriting your history every day ẹ̀yin lẹ máa kọ péjì pé ibo ni wọ́n ti ń ṣe lámbà that is ibi tó jẹ́ orírun ìran Káàárọ̀ Àjíire tí gbogbo ọmọ Káàárọ̀ Àjíire mọ̀ sórírun wọn ẹ̀yin Ọ̀yọ́ nìkan ṣoṣo ẹni lámbà ni kì í dẹ́ ṣe gbogbo Ọ̀yọ́ because àwọn ancient Ọ̀yọ́ wọ́n ti wà káàkiri àwọn only one branch of Ọ̀yọ́ ni yín branch kan lẹ jẹ́ àwọn Ọ̀yọ́ ilé ti pín káàkiri all over ara wọn ni Mọdákẹ́kẹ́ wọ́n pọ̀ káàkiri tó jẹ́ Ọ̀yọ́ ni wọ́n ti kúrò tó ti ní kingdom títí wọn kò sí anybody tó wá sórí social media tó pe Ifẹ̀ ní lámbà àfi ẹ̀yin Ọ̀yọ́ tẹ míìsì mọ́ Ìlọrin tẹ míìsì mọ́ Àbùsàlámì from the beginning ẹ̀yin Ọ̀yọ́ tẹ míìsì mọ́ Ṣéhù Álímì generation ẹ̀yin nìkan ṣoṣo lẹ ń sọ̀rọ̀ burúkú àlùfàǹṣá sí Orísun ẹ̀yin lẹ máa sọ pé Adéarè Adékádé ni ẹ̀yin lẹ máa pe Ọọ̀ni Lábọ̀rẹ̀ ẹ̀yin lẹ máa pe ẹni tó jẹ́ bàbá gbogbo ìran irrespective of his age is the father of the race yes ẹ̀yin lẹ máa pè lórúkọ ẹ sọ pé ẹrú ni ẹ tún kọ story tí ò ṣẹlẹ̀ Ọba Mákin nílé ayé àtijọ́ nífẹ̀ẹ́ kì í ṣọmọ ló ń jọ ọmọ ìsìná títí dìsí náà bó ṣe ń jọba nífẹ̀ẹ́ kò ń ṣe pé bóyá láti bàbá sọmọ ní ayé ìgbà yẹn náà kò ń ṣe bàbá sọmọ ẹ purọ́ pé abọ rẹ̀ ló sọ sí di bàbá wa Odùduwà gbádé lórí so with all those lies and you want people to continue to be thinking to be accepting that fable kò lè ṣẹlẹ̀ so kí ni mo try láti sọ fún yín ni pé ṣe rí disclaimer tẹ́yin Ọ̀yọ́ tí ẹ̀ ń ṣe fúnra yín ẹ jẹ́ kí n sọ òótọ́ kan fún yín lẹ́yìn ṣe rí Ọ̀yọ́ púpọ̀ ẹ̀yin fúnra yín ẹ ti kọ ìtàn tẹ́ ti fi ṣẹ́ra yín lẹ́sẹ̀
ẹ ti fi ṣẹ́gi ẹ ti fi ìtàn ẹ ti fi ṣẹ́ ayé lẹ́sẹ̀. Reason ni pé nígbà tí wọ́n dá Ọ̀yọ́ ilé ńlẹ̀, Ọ̀yọ́ ní problem, Ọ̀yọ́ lọ scott, bóyá ní wọ́n ní bonana ti lọ scott náà, bóyá bọ̀gú àbí nǹkankan, bọ̀gú. Èmi ò rí àwọn bọ̀gú yẹn bí àjèjì, because tá bá wo orúkọ táwọn bàrí bá ń jẹ́ láyé àtijọ́, orúkọ ìbílẹ̀ wa náà ni wọ́n ń jẹ́, ọmọ ìyá wa ni wọ́n. Mi ò rí wọn gẹ́gẹ́ bí àjèjì, mi ò dẹ̀ rí àwọn Núpé gẹ́gẹ́ bí àjèjì. Àwọn ará Mali àtàwọn ará Senegal tó wá sọ́yọ́ lèmi gẹ́gẹ́ bí àjèjì. All these people, they are aboriginal people. Núpé o, Eléǹpé àti Elédùwé, aboriginal ni wọ́n, because orúkọ tó ń jẹ́ orúkọ ìbílẹ̀ ni wọ́n. Àwọn ọba wa ló ń jẹ́ Olú Èdìwé, Elédùwé, Eléǹpé láyé àtijọ́, kì í ṣe àwọn ọba tó wà ń bẹ̀ nsìn. That is another story for another day. So kí là ń try láti sọ ni pé Ọ̀yọ́ kúrò, wọ́n lọ gbèlú onílùú. Ṣé tó bá lò 90 years nílùú kan, ẹ rí i pé gbogbo àgbààgbà tó ti lọ ló máa ti kú, generation àwọn youth ló padà dàgbà tó padà wálé, kì í ṣe generation tó lọ ló padà wá síbẹ̀. So ó ti affect, kò sí continuity. Lẹ́yìn yẹn wọ́n tún lọ sí Ìgbòho, bàbá kínní sọ̀tàn wípé wọ́n wá sí Ṣakí, from Ṣakí ẹ tún gba Ìgbòho lọ, láti Ìgbòho ẹ tún padà lọ sí Ọ̀yọ́ ilé, láti Ọ̀yọ́ ilé ẹ tún gbà Ìlọrin lọ, from Ìlọrin ilẹ̀ ti wá síbí. Ìgbà tẹ wá ti Ìlọrin débí, ẹ wá ń sọ pé báwo ni tìfẹ́ ṣe jẹ́. Ẹ ní Ifẹ̀ kì í ṣe orírun yín mọ́, Ọọ̀ni kì í ṣe bàbá yín mọ́. Àpèrè tí Ọ̀rànmíyàn bàbá yín tó lò, ẹ tẹ́ sọ pé ẹ kì í ṣe ọmọ Ọ̀rànmíyàn anyway, ẹ ní Ọ̀rànyàn tó wá láti Kínní ni bàbá titi yín, Ọ̀rànyàn tó wá láti Ìgalà ẹ lóun ni bàbá titi yín, Ọ̀rànyàn Ìgalà ẹ lóun ni bàbá titi yín, pé kì í ṣe Ọ̀rànmíyàn yìí, pé Ifẹ̀ eléyìí o is a new creation. Ifẹ̀ tó jẹ́ ti Ìgalà bóyá Kogi yẹn, òun ni original creation. So tí àwọn ará Ilé Ifẹ̀ yìí tó bá take disclaimer yín up, gbogbo ẹnu báyìí mo fi sọ, gbogbo ẹnu báyìí mo fi sọ, ẹni tó bá dẹ̀ gbọ́ fídíò yìí kó gbé padà sórí send. Tí àwọn ará Ilé Ifẹ̀ yìí tó bá take disclaimer yín up, tí Ọwá Erédùmí tó jẹ́ àrólé Ọ̀rànmíyàn nífẹ̀ẹ́ tó bá sọ pé bí ẹ̀yin Ọ̀yọ́ yìí ṣe ń ṣe, òun ò believe pé lineage Ọ̀rànmíyàn lẹ jẹ́, ipò òun ò rò pé lineage Ọ̀rànmíyàn lẹ jẹ́. Number one, ẹ lọ sífẹ̀ lọ gbadà mọ́, ẹ ṣe oríṣiríṣi show láti yẹ̀yẹ́ Ifẹ̀ pé kí náà ń lọ, bọ̀ Ọba Ọ̀bìní ó sì ń wá sílé Ifẹ̀. Ìgbà tí Ọba Ọ̀bìní tó jẹ, ìgbà tí Ọba Ọ̀bìní yìí jẹ 35 years after tán ní bàbá ẹ̀ wá sífẹ̀, òun lòun náà wá. Kò di dandan kó wá sífẹ̀ mọ́, ò gbọ́dọ̀ dífẹ̀ lọ́jọ́ kan, torí bàbá ọmọ Ewéka, ibi tí orí Ewéka nífẹ̀, òun náà ń pè ní Ọ̀run Ọba Adó. Ọ̀run Ọba Adó ó wà nílé Ifẹ̀. Ọba Ọ̀bìní gbọ́dọ̀ wá sí ibẹ̀ yẹn. Tó bá débẹ̀ yẹn, tó bá wà ní ààfin Ọọ̀ni ló máa kọ́kọ́ lọ, from ààfin Ọọ̀ni á lọ sí ibẹ̀, ibi tí bàbá wọn wà. From there ó máa lọ sí ọ̀dọ̀ Erédùmí nílé Ọ̀rànmíyàn, wọ́n máa gbé lọ sí ìdí ìkọ̀pá Ọ̀rànmíyàn, ó lórò tán máa ṣe fún bẹ̀. Ọba Ọ̀bìní eléyìí wá síbẹ̀ o. Olú of Warri tó jẹ́ ọmọ ó wá sílé Ifẹ̀, ó lọ sílé bàbá tiẹ̀ náà ní ọ̀dọ̀ Erédùmí nífẹ̀, á dé bí ọ̀dọ̀ Ọ̀run Ọba Adó tó jẹ́ bàbá ńlá ẹ̀. But ẹ̀yin ẹ claim pé ọmọ Ọ̀rànmíyàn ni yín, ẹni ẹ̀ ní kankan ṣe pẹ̀lú Ifẹ̀ ilé yẹn ní Kogi ní Ifẹ̀ tí yín ti wá. So tí àwọn Ọ̀rànmíyàn, àwọn Ifẹ̀ yìí tó bá ṣe total disclaimer, tó bá accept disclaimer yìí, torí ẹ̀yin lẹ́ ń ṣe disclaimer fúnra yín, Ifẹ̀ kan ló ń disclaim yín, ẹ̀yin lẹ́ ń disclaim ara yín pé ẹ̀ ń ṣe Ifẹ̀, ẹ̀ ń ṣe Ifẹ̀, ẹ̀ ń ṣe Ifẹ̀. Tí wọ́n bá disclaim yín finally pé wọ́n ò mọ bẹ́ẹ̀ ṣe jẹ́, wípé ó possible kó jẹ́ pé àwọn foreigner tó wá gbé lọ́yọ̀ọ́ ló padà overtake throne Ọ̀yọ́, wípé wọn ò rò wípé real Ọ̀rànmíyàn ní, torí ẹ ti sọ pé ẹ kì í ṣe Ọ̀rànmíyàn.
I'm telling you the truth. Sherry, a lè díẹ̀ because ẹ máa tún lẹ́tà náà ẹ wá sọ pé àwọn Ifẹ̀ burú o. Wọ́n sọ Sherry mi ì ṣépè o. Sherry ipò Aláàfin nílẹ̀ Yorùbá ó máa kò ní padà yàtọ̀ sí ipò ọba Ìlọrin mọ́. Ẹ lọ kọ déètì ẹ ní ilẹ̀. Tí ẹ bá stop kàtìkàtì tẹ̀ ń ṣe. Ẹ lọ kọ déètì ọ̀rọ̀ tí mo sọ yẹn lọ kọ́lẹ̀. Tí wọ́n bá take ọ̀rọ̀ yín up gbogbo disclaimer tẹ́ ń ṣe yẹn tí Ifẹ̀ bá take ẹ̀ up lẹ́ni Ifẹ̀ ló disturb mi fẹ́ tí everybody ní ìran Kóòtù Òjìrè anybody ọmọ Kóòtù Òjìrè tí Ifẹ̀ bá disclaim tó bá disclaim ara ẹ̀ tí Ifẹ̀ bá disclaim ó ti kúrò níran nìyẹn gbogbo ìpàdé ọba Káàárọ̀ Oòjíire tẹ́ ń jà yẹn Aláàfin ò ní lè wọbẹ̀ mọ́ ṣé ọba Ìlọrin bá wá ṣèpàdé ṣé wọ́n kọ ọba Ìlọrin so because ẹ ti gbé Aláàfin ẹ ti sọ sí kàtígórì ọba Ìlọrin ẹ ti fi Aláàfin sí kàtígórì ẹ̀yin lẹ ẹ ti fi Aláàfin sí kàtígórì ọba Ìlọrin and that is what will happen at the end of the day ọjọ́ tẹ́ ẹ sọ ó lè má rí bẹ́ẹ̀ initially but as time goes on tí Ifẹ̀ bá take the disclaimer yẹn up tí wọ́n dẹ̀ sọ pé we don't think we are related to these people that is the end mi sọ jù báyìí lọ ó dìgbà kan.